Can you see olórí burúkú ẹ̀dá yìí, Ṣọlá? Can you see? Ẹ yẹ kí n brief yín in tó ṣe. Al-Fulani lọ sí Amẹ́ríkà. Ọjọ́ rẹ̀ mà pẹ̀lú dé sí yóò fẹ́ náà rẹ̀ ṣàlàyé. Bó tẹ́ gbọ́n tó ṣe jẹ́ kí n play voice note fún yín. Ẹ mọ̀ mí lára. Ṣáì torí ọlọ́run. Èmi náà ni Allahu Lateef tọ́jú náà ni kò pé méjì. Wàláì mi ò rántí ojú yín mọ́ ni. Ajé àfìlàtí fùkọ́ náà ni mo ní pé mo yẹ pé báyìí òmẹ́ tó ń bá sọ̀rọ̀ náà ni. Mo ní torí ọ̀rọ̀ àfáà Al-Fulani mo ṣe pè é sá. Wàláì àná báyìí ó pè mí lánàá tí òkun pè mí ó ti pè mí lẹ́nu sí ó ti tó 20 times. Torí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí pé kíní yẹn àfẹ́ ti físà àfáà yẹn ìmọ̀ ohun tí ó dé láàrin àti wọn torí àwọn ṣàlàyé fún mi but èmi ò lẹ́kẹ̀ẹ́ máa gbọ́rọ̀ òkèèrè. Mo fẹ́ kẹ́ ẹ di pọ́ìntì mọ́. Ó fi àbámọ̀ ó fi kan àfáà Al-Fulani. Kí n tó wá kọ́ntínú pẹ̀lú kinní máa gbé àfáà Al-Fulani ká béèrè pé ibo ló ti pàdé ẹni tó ń pè ní Allahu Lateef Ṣọlá kí mástà orúkọ ẹ̀ dáadáa. Ibo wọ́n ti pàdé ẹni tó ń jẹ́ Ṣọlá tó ń gbé ní Maryland. Àgbà òfò àgbà àbànújẹ́ àbátẹniláyọ̀jẹ́. Ẹ kàn ń ba Mùsùlùmí ẹ kàn ń ba ayé Mùsùlùmí jẹ́. Tó bá yá gbogbo yín ṣe ọkọ mi. Tó bá yá gbogbo yín ẹ ní ṣe ẹ̀sìn mọ́. In the name of ẹ̀sìn ẹ ti bà yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. Amẹ́ríkà lẹ́ni ìgbé ó dúpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé kò fẹ́ mú wọn wá sí ìlú òyìnbó. Kódà tó bá tó sí ní lórí social media kó fẹ́fẹ́ yín ó gbá àwọn èèyàn rẹpẹtẹ. But ẹnu oníkọ̀ láti ń gbọ́ pọ̀n. Ẹnu oníkọ̀ òní àti ń gbọ́ pọ̀n. Kí tó wá sọ ibi tí wọ́n ti wá pè é wípé kí lílé tó fi wu ìwà tó wù yìí ó ní voice note tí mo fẹ́ play yẹn. Tó bá yá gbogbo yín máa gbé àmì ikú síwájú orí dúdú ẹni Mùsùlùmí ni yín. Ẹni ń gbé Mùsùlùmí Ìlọrin ni yín pẹ̀lú pẹ̀yìn lẹ́sùn máa nà bí onírọ̀ olè ló pọ̀ nínú ẹ̀sìn yín. Mo máa ẹ̀sìn òhàn lára yín. Bí Nàìjíríà ṣe jẹ́ Muslim ticket wọ́n fi ara ní ará ìlú ẹ̀ níbẹ̀ wọ Ọlọ́run. Lẹ́ẹ̀ ṣe yan Christian as assistant president. Ẹ̀yin Mùsùlùmí Nàìjíríà ẹranko ni yín. Ìkà ni yín. Gbogbo àwọn ṣèyíkì yín ìkà ni yín. Olè ni yín pẹ̀lú. Ẹ̀sìn gan kò hàn lára yín ní ìlú Nàìjíríà ni mò ń sọ especially Yorùbá. Ẹ̀yin Mùsùlùmí nílẹ̀ Yorùbá ìkà ni yín, apààyàn ni yín, kẹ́ni mánì ni yín. Àwọn tó dá nínú yín nínú tabako 100 people lẹ̀ àwọn tó dá nínú yín wọn ju 20% lọ. Olórí burúkú ni gbogbo yín. Ẹ jọ kí báwo lẹ ṣe mọ Ṣọlá Ọlálẹ́jẹ tó ń pè ní. Ṣọlá Ọdẹ́yálé. Okay, bá mi sọ orúkọ wọn gangan Ṣọlá Ọdẹ́yálé Ọlọ́ládé Ṣọlá Ọdẹ́yálé Allahu Lateef. Allahu Lateef. Báwo lẹ ṣe pàdé ẹ̀ tẹ́fẹ́ kàgbà kó tẹ̀ ẹ̀ kan. Tó ṣẹlẹ̀ ní pé Nàìjíríà ni àti ọkọ̀ mọ́ra some years back olóhùn fẹ́ dá Allahu Lateef travels and tours sílẹ̀ tó jẹ́ sí pé àwọn onítíátà bá polówó ń gbà yẹn kó ń kó àwọn èèyàn lọ Mẹ́kà bá ṣe mara náà nìyẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ọlọ́run a dúpẹ́ o. Òní ni October 8 year 2023. Ọlọ́run ọba a dúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run o. Ọlọ́run dákun Ọlọ́run mọ́sà ìgbọ́pẹ́ wa. Orí ọjọ́ àbí ọdún iná tó ń lọ díẹ̀díẹ̀ Ọlọ́run dákun Ọlọ́run jẹ́ àsọ̀pọ̀lọpọ̀ ọdún láyé má ṣe lè láṣẹ máa wá o. La ilaha illallah. So orí ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí kò fi gbogbo ara kàn mí. Ó ti yọ wàláhì kò fi gbogbo ara kàn mí.
àmọ́ yín tí ó jẹ́ kí n kàn mẹ́nu bà díẹ̀ òun ni pé ìgbà tọ́rọ̀ náà ti ń jà ràìnràìn nígbà kan tó bá lọ sórí péèjì Takwa wàá rí ńbẹ̀. Ìgbà tọ́rọ̀ yìí ti ń jà ràìnràìn nílẹ̀ tí wọ́n ní Al-Fulani àfa Al-Fulani ó jí aago wọ́n dẹ̀ ní ó jí $10,000 a sọ̀rọ̀ lórí ẹ̀ tá a fi ń fọ àfa Al-Fulani mọ́ pé Amẹ́ríkà làwa ń gbé kò sẹ́nìkan tí ó kó $10,000 sínú ilé ńgbà tí èsì pé ọ̀la káǹtì tí èsì pé wà Nàìjíríà ó ti yọ nísìn Nàìjíríà làwọn olóṣèlú wa ó ti jí owó tí wọn ò ní lè kó lọ sí báńkì tí wọn ó kó sájàlẹ̀ torí kí wọ́n má bàa question ní wọn ó ti yọ olè ń gbé olè ń gbani ní Nàìjíríà ń bẹ̀ ó ti yọ nísìn àbí tí wọ́n bá kó fáwọn girlfriend wọn inú resources to belongs to everybody orí ibẹ̀ kọ́ ni mo fẹ́ lọ sórí jẹ́ kí n sáré sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì ó ti yọ àfáà mo wá rí fídíò yìí lọ́dọ̀ kí lorúkọ rẹ̀ tí ń ṣeré lọ lórí afẹ́ràn Facebook ó ti yọ tí ìyá kan tó wà ní London tí wọ́n máa pè ní blogger yẹn títí ń sọ̀rọ̀ sáwọn mùsùlùmí pé olórí burúkú lọ́pọ̀ nú àwọn mùsùlùmí títí sọ̀rọ̀ sáwọn mùsùlùmí pé ẹni o ẹ̀yìn kí lorúkọ ẹ̀ wọ́n máa kó gbogbo àwọn mùsùlùmí jọ 20% lè yan nínú àwọn mùsùlùmí gbogbo àwọn tó kù 80% àwa kí lorúkọ rẹ̀ àwa tó kù ó ti yọ nísìn ó ní kí lorúkọ rẹ̀ ní wá ó ní ọ̀daràn ní wá olórí burúkú ni gbogbo àwọn mùsùlùmí wípé wọn bẹ̀rù Ọlọ́run pé kìrìsìtẹ́nì gan tún bẹ̀rù Ọlọ́run ju wa lọ ṣùgbọ́n wà ní ojú àánú nínú ẹ̀sìn wa ẹ̀ńtọ́ ọba rí tí ń ṣe jàgídíjàgan bí irú ẹ̀ àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n parọ́ mọ́ Al-Fulani according to intan gbọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn allegedly àti ìmọ̀ bóyá òótọ́ ni Al-Fulani bóyá ó jí aago àbí ò jí aago àbò jí 10,000 àbí kò jí 10,000 àti ìmọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Al-Fulani mo rí fídíò àṣẹ Al-Fulani tí wọ́n rojọ́ lórí péèjì Saheed Shittu tí wọ́n ò jí aago wọ́n sì gbé àfa Al-Fulani sì gbéra rẹ̀ sí pé ń bẹ̀ ìyẹn ni ó jẹ́ kí n dá sí i ọkùnrin tí wọ́n ń pè ní Allahu Lateef yẹn èmi ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní Amẹ́ríkà ní Allahu Lateef yẹn wà tí wọ́n ọkọ̀ lẹ́tà sí American Embassy pé terrorist ni Alhaji Al-Fulani kí wọ́n má fún ní visa wọ́n bá deny visa Haji Al-Fulani wọ́n àjẹ́ kó wọ Amẹ́ríkà mọ́ wá rí tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn níwọ̀n bá bí tèmi bá lè dá sí má wàá bú mi o ìwọ náà lè rí lọ́nà bòmí tó yàtọ̀ sí gbogbo wa we are entitled to our own opinion and our own observations right this is my opinion and this is my own observation eléyìí báyìí àáfàá ńgbọ́ jẹ́ pé ní ìsìn Nàìjíríà gbogbo àwọn àáfàá wa kéékèèké ń wá sí tó kù tí wọ́n máa ṣe ni bí wọ́n ṣe súnmọ́ àwọn olówó ọ̀lẹ́ àfàjò tọ́sọ́ra rẹ̀ dẹ́ sí tí ń jẹ koríko òdì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáà wa ní ìsìn bí wọ́n ṣe wá olówó kan tí wọ́n sùn mọ́ ó ti yọ ní ìsìn kò sẹ́nìkan tó fẹ́ ṣe mọ́ ní ìsìn kò sẹ́ni tó fẹ́ ṣe wáàsí tó wá pọ́ńtà ní ìsìn òun ni wáàsí kí lorúkọ rẹ̀ ọ̀sẹ̀ kan ó wá sùn lọ sọ́kùnrin sì ni wọ́ yìí àwọn wáàsí tó pọ́ńtà nù kí lorúkọ rẹ̀ kò ní dá fẹ́ tí ò ní dá fún ẹnu àwọn àfáà ló ti mọ gbọyàn ẹ má kọrin nínú ìsìlámù ẹ má jò nínú ìsìlámù ṣé tẹ́lẹ̀ yìí ṣe yìí báyìí so ti yọ ńgbà tí ò rí èèyàn sí tí wọn ò rí èèyàn sí wáàsí fún wọn wọ́n sì ń gbọ́ wáàsí náà gan náà ńgbà yẹ pé ńgbà rú wọn bá dóde bẹ́ẹ̀ sì gbowó lọ́wọ́ wọn lẹ́ẹ̀mọ́ wá ẹ̀ ní ráàyè sòótọ́ ọ̀rọ̀ fún wọn ìníwó dídí mùsùlùmí lọ́ọ́ máa kọ lẹ́tà against ọmọ ìyá rẹ̀ ibo ni wáàsí al-muslim akhul muslim hadith anabi ibo ni yìí ń wà wípé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí ẹ má jẹra yín lẹ́sẹ̀ o wala tabagadu al-gadab ìbínú ń bẹ nínú eléyìí báyìí ní ìsìn ìbínú orí jealousy ń bẹ nínú tí Allahu Lateef bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ pọ́kọ lẹ́tà sí embassy láti pé kí wọ́n ó lè mọ́ fún Shehu Al-Fulani ní visa láti wọ Amẹ́ríkà mọ́ ajá sí wípé in tó ń ṣe yìí báyìí tẹ́niyẹn ń ṣe wọ́n lágbàlagbà ní yín sà in tẹ́ ń ṣe yìí jealousy wà nínú rẹ̀
Ànábì ní ẹ má gbéra yín lẹ́sẹ̀ o, ẹ má bínú ara yín o, ẹ má gbéra yín lẹ́yìn o, ẹ má jẹran ọmọ ìyá yín o, ìjẹran ọmọ ìyá èèyàn t'Ànábì ń sọ náà rí, ẹ má ṣàbòsí ara yín o. Ibo ni wáàsí irú eléhùn wà? Bírú àwọn Allahu Lateef bá jáde bá dóde ní ìsìn bẹ́ẹ̀ ṣe máa fi wọ́n jẹ kíní kàdínì nǹkan kàdínì ṣẹlẹ̀ yóò burú ju orin kíkọ lọ àti jójíjó nínú ìsìlámù. Ẹ̀yin oní Ahlus-Sunnah wal Jama'ah àtẹ̀yin tó kù náà. Ibo ni wáàsí at-taqwa ala arba'atin aqsam. Ìbẹ̀rù Ọlọ́run, ìpáyọ̀ Ọlọ́run lọ́nà mẹ́rin ló pín sí o. Al-khawfu min al-jalil. Kéèyàn páyọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, ọba alágbára, ọba tó gbọngbọ́n, ọba tí ò sírú rẹ̀ òun nìkan náà ni o. Ọba tí pa nígbà tí ilẹ̀ bá ṣú, tí jí nígbà ilẹ̀ bá mọ́. Elédùmarè tí fìyàn dára tó wúyàn, tí sọ mí kédègbọ́n tí sẹ̀gbọ́n dàbúrò. Agbára Ọlọ́run ni. Tó yẹ pé bẹ́ẹ̀ bá rí ẹ̀ ní jẹun. Bọ́tà yé sí ooru ẹni tí a ń pè ní Allahu Lateef yẹn sì tó mú mi. Bọ́ bá ti pé bẹ́ẹ̀ lórí lóòótọ́. Mi mẹ́ni rí o. Wàrídọ̀ bil qalil. Kéèyàn ó ní ayọ̀ ọkàn pẹ̀lú nǹkan díẹ̀ tọ́lọ́wọ́n bá àlékè ọlá bá ṣe fún yàn. Ní tí a ń pè ní Ìsìláàmù nu o. Mo rí fídíò yìí tó jẹ́ kí n dá sí nísìnyí. Nítorí pé nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ pájí kí lórúkọ rẹ̀ Al-Fulani jí aago àṣẹ fídíò ń gbà náà lọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú fídíò tí mo wá rí lórí afọ́nrán tí ń rè lọ́hùn ẹnìyẹn sọ pé òun ṣàdúrà fún Saheed Shittu, iwájúwájú ni Saheed Shittu ọmọ lọ nǹkan kan mára wọn bẹ́ẹ̀ nígbà tó ń wà ní Saudi irú wọ́n sì ráàyè lọ sí alahajju ash'uru ma'lumati. Oṣù bẹ̀rù Ọlọ́run, oṣù agbára, oṣù tó já sí wípé nínú àwọn òpó Ìsìláàmù ló wà, ẹ ráàyè lọ Mákà, ẹ lọ tàwáàfù ńlé Ọlọ́run. Lẹ́yìn tó jẹ́ pé bẹ́ẹ̀ ti sọ̀kalẹ̀ ní Mákà lọ́lọ́run ti sọ pé la labbaika laka wala sa'adaika. Ọlọ́run wọn gba hajj yẹn sì ní soríire. Gbogbo tí bá ń wà bẹ́ẹ̀ ni o. Ǹjẹ́ wọ́n gbé ọ̀rọ̀ wọn bá Saheed Shittu. Saheed Shittu ní ṣe tó di mediator láàrin kí lorúkọ rẹ̀ Allahu Lateef àti kí náà ń pè àti Al-Fulani. Ǹjẹ́ wọ́n gbé ọ̀rọ̀ wọn bá Saheed Shittu. Ó ti yẹ nísìn nítorí ìjà tí ń bẹ nílẹ̀ láàrin Saheed Shittu àti Al-Fulani kò wúlẹ̀ ṣèwádìí tó fi gbé sórí afẹ́fẹ́. Ó ti yẹ nísìn. Ó ti gbà wípé ǹjẹ́ akum bin-naba'i fatabayyanu. Bí wọ́n bá gbé ìró kan wá bá yín ìwọ tó pera rẹ ní Mùsùlùmí Ọlọ́run àtànábì ní ẹ ṣèwádìí dáadáa o. Ó ti yẹ nísìn kẹ́ tó bọ́ta kẹ́ tó mọ bẹ̀rẹ̀ sí pariwo lórí social media. Saheed Shittu ti wọ́n sáré kìíní ìsìn tó ń fẹ́ bá Fulani tó fẹ́ sọ Fulani bí èèyàn dáadáa lẹ́yìn ìgbà tó ti báyé Fulani jẹ́ tán lórí social media. Níjọ́ wọ́n ń jà lọ́wọ́ níjọ́ òní kò dúró gbọ́ kò fẹ́ mọ̀ bóyá òótọ́ lọ́rọ̀ tí wọ́n ń sọ àbírọ́ ni. Ó gbé sórí afẹ́fẹ́ ni inú ẹ̀ ń dùn pé Fulani ẹ̀pọ̀n rẹ̀ ti wà lọ́wọ́ mi o. Bẹ́ẹ̀ bá ń jà àbí bẹ́ẹ̀ bá ń bínú ó ti yọ nísìn al-ghadabu ẹ máa rántí ojoojúmọ́ pé al-ghadabu mina shaitani. Èṣù ní máa jẹ́ èèyàn máa bínú àbí pajúdé tó wà ní rí dáadáa kan lára ẹni yẹn máa fa burú nìkan. Òun ló wá di èèyàn dáadáa nísìn tó fẹ́ bá Fulani wá wádìí òótọ́ lọ́rọ̀ tó ṣẹlẹ̀ láti bí ọdún bíi mẹ́ta bí ọdún bíi méjì. Al-Qur'ani sọ fún wa wọn fi ṣiṣẹ́ ṣe nígbà náà lọ́n tí wọ́n ń claim súnà ní o súnà nílẹ̀ Yorùbá àwọn ẹlẹ́bọ ìjẹ́ ń pèlè ẹlẹ́bọ rẹ̀. Èèyàn tó gbọ́ tí ẹ gbé ìró rọ́ wá fún ọ nípa ọmọ ìyá rẹ̀ Mùsùlùmí tẹ́ ẹjọ́ ń pera yín ní Muslim tẹ́ ẹjọ́ ń pe Allah tí kíbùlà yìí kọjú síbi kan náà tó wá gbé yẹn tó gbé jùm ó dorí afẹ́fẹ́ ẹ pè wọlé Al-Fulani ó ti dáràn o ẹ̀pọ̀n rẹ̀ ti dọ́wọ́ mi o wọ́n ní ó jí 10,000 ó jí aago alufajago bọ́ síbí o alufajago. Nísìn nígbà tí àárín yìí ti wá dáa tán nísìn ó ti yẹ yín nísìn nígbà náà lẹ́sẹ̀ wá sọ pé ókè nígbà tá a jàmọ́ nísìn tí gbogbo ìjà ti parí ó kọ́ sì ti bàjẹ́ lọ lórí social media àwọn oníṣẹ̀ṣe náà tó ti fi ń bú Al-Fulani ẹsẹ̀ wá ń wá bóyá òótọ́ ni àbírọ́ ni nígbà tó tégbé ti regbé.
ẹ gbàgbé hadisi Ànábì, ẹ gbàgbé ọ̀rọ̀ odidi Al-Qur'ani pé inja akum fasikum bin nabai fatabayyanu. Ní ìsìn lẹ wá fẹ́ mọ wá ṣe ẹ̀wá ẹ̀sẹ̀ wá fẹ́ mọ wá mọ wá ìdí ṣẹlẹ̀ òótọ́ ló jí aago àbí ò jí aago lẹ́yìn bí ọdún bíi 3 ti kọjá lọ. Ǹjọ́ wọ́n ń gbé fún ọ ní gbígbóná tá a jókòó ọpọlọ. Bẹ́ẹ̀ ló ṣe ń gbé sórí social media tó ń pè l'Alfajago. Ó ti yẹ nísìn. Bá bá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ ní bá ṣeré. Ẹ mọ já mọ mọrú ọ̀rọ̀ àná tá a mọ gbàgbé. Ó kọ táwọn bàbá wa tí wọ́n build. Ẹ mọ jẹ́ a mọ fọwọ́ ara wa bàjẹ́ nítorí hatred pa kórìíra ẹnìkan. Warido bil khalil. Ita pe ni Islam no. Ara Islam no. Kéèyàn ní ayọ̀ kan pẹ̀lú nǹkan díẹ̀. In tó ń kó bá àwọn aláṣẹ wa Nàìjíríà lónìí, ohun nìyẹn. Àìní ayọ̀ kan. Wallahi suma billah. Ẹlòmíì ti ní, ó ti kọ́lé, ó ti ralé, ó ti nílẹ̀, ó ti ní mọ́tò, ó ní private jet, ó ní gbogbo ẹ̀. Kòtókòtó iná ni. Hatta zortumul maqabir. Títí tá fi lọ jẹ́ pé Ọlọ́run. Ọkàn sunjọ́ kan ni kété báyìí lọ sọdá sójì kejì lọ́hùn. Intaha. Ọ̀tán náà nù. Ahlan wa sahlan. Ẹ máa wọlé ẹ máa rọra àwọn ará ọ̀run ni wọ́n kí ọ. Ọba dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàkùtà jẹmajẹma. Allahu Lateef lèyàn ọba daláàmù tí ń jẹlẹ́ gbé ògiri. Bẹ́ẹ̀ bá rí ìyẹn sọ fún yín. Ẹ lọ máa rá bàbá wájú Ọlọ́run. Hájì rọ́tẹ́ ẹ̀ ń lọ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbé mùsùlùmí ẹgbẹ́ yín lẹ́sẹ̀. Tẹ́ ń sọ wá ló kọ burú lórí social media. Tẹ́ ń bayé mùsùlùmí jẹ́. Mùsùlùmí ọmọ ìyá yín. Kéèyàn ní ayọ̀ kan pẹ̀lú nǹkan díẹ̀. Wọ́n ní gba 13,000 lọ́wọ́ àwọn èèyàn kan tẹ́ fẹ́ràn lọ́wọ́ lọ́ọ̀lú òyìnbó. Ẹ sì bẹ̀rù ọjọ́ tẹ́ dákẹ́ tẹ́ ní lè jí mọ́. Tí wọ́n gbé yín tẹ́ ní lè wí pínpín. Tí wọ́n ta yín pa tẹ́ ní lè sọ pé ń dùn yín. Tí wọ́n tilẹ̀kùn mọ́ yín ta ń gba wọ́n bá sin yín sínú sàárè. Àtọ́jú àtòrun gbogbo ẹ̀ ni wọ́n máa pa yín mọ́lẹ̀ ń bẹ̀. Ọ̀tán náà nù o. Torí ẹnìkan ò ní jí owó, kò ní lọ́wọ́ gbà lọ́wọ́ ọmọlàkejì nítorí pé òun fẹ́ fi gbádùn ayé ni. Jọ́ mélòó ló kù tẹ́ lò? Mélòó lẹ ti lò nú ìtẹ́ ti lò? Kí ni tí ayé Ọlọ́run ṣe fún yàn? Tẹ́ bá ń tẹ́ ti wà l'Amẹ́ríkà definitely ẹ ti nílẹ̀, ẹ ti ní mọ́tò ń ta wáyé wá ṣe náà nu. Lẹ́yìn rẹ̀ gbogbo ìyókù náà dáradára ni. Ká kọ́lé, ká ní mọ́tò, ká yẹn ká bímọ. Ìyókù tó kù tó fẹ́ níhun náà dáradára ni. Ọlọ́run ní ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Bó bá ti ń sin Ọlọ́run tó ń sin Ọlọ́run. Tọ́lọ́run sì gbàdúrà rẹ̀ tó kọ́yé. Kódà bó ti ìkọ́lé. Má dojú kòkòrò rẹ débi pé kó gbé ọ débi pé kó ọmọ pa ẹlòmíì lẹ́kún fi jayé ayé rí ọ bàjẹ́ orí rí ó burú. Ó kú òkú rí ò ní dátẹ́wọ́ gbà. Ibi báyìí wallahi summa billah. Ọlọ́run ní ayé tẹ́ rí fúngbà kan díẹ̀ ni o. Wal akhiratu khayrun kìnìkan liman ittaqa. Ọ̀run tẹ́ ń lọ ibẹ̀ ní ilé fún gbogbo ẹni bá ti ń páyà àwọ̀ Ọlọ́run. Ẹ má wà nú àwọn èèyàn tí wọ́n máa nu táyà mọ́tò lọ́rùn o. Nígbà bá ń lo òde tá a bá fẹ́ lo òde wá sí tá a fẹ́ ṣeré jáde tẹ́ ẹ máa bá wa nu mọ́tò. Torí àwọn èèyàn kan bẹ́ẹ̀ lọ́rùn. Ó dààmú lé ayé ó tó lọ dààmú lájú lé ọ̀run. Ó ti yẹ nísìn. Wal isti'dadu li yawmi rahili. Ọlọ́run ní nínú ara ìpáyọ̀ Ọlọ́run náà ni kéèyàn máa ní ìpalẹ̀mọ́ fún ọjọ́ tí èèyàn lọ pàdé Ọlọ́run. Ar-rihla bila ruju'. Ọjọ́ tá a lọ tá a ní padà dé mọ́. Àlọ́ láàkàn máa rí àní rí padà mọ́ níbo la bàbá yín wà. Ó ti yẹ. Àfi wá sí kí lorúkọ rẹ̀ pé kí ló ọ̀fẹ́yàwó kan wá ń pera rẹ̀ lọ́kùnrin. Wá sí táwọn àfàwọ́ ọmọ sí. Eléyìí ń kọ́. Criminal. Ẹ sì jẹ́ sọ fún yín ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa kí lorúkọ rẹ̀ ọba bàbá wa ikú bàbá yìí jẹ́ bọ́kọ̀ ìyá síbi eléyìí ni o kí n fẹ́ lè round ẹ̀ up torí ìfẹ́ kó gùn. Ìwọ ọba ti wọ age of 50 tó ti lọ sí 55 tó súnmọ́ 60 lọ ó ti yẹ nísìn tó wá lọ kó gbogbo àwọn ọmọ ayé òde òní wẹ̀yìn tẹ́ ń sọ fún aká máa fẹ́ mọ́ síná wá sò lásàwárùbá ọ̀ká tó wà lọ́wọ́ ẹlòmíì gan ò tí ì jẹ́ tán ò lè dá bọ́ tán lẹ́yìn oníyàwó púpọ̀ torí wà sí lọ́pọ̀ dáadáa tá à ń gbọ́ ní ìsìn ìyàwó kan lọ wá ń pera rẹ̀ ọkùnrin wá àṣírí nílẹ̀ yìí o tó fẹ́ gbẹ̀yẹ̀ngbẹ̀yẹn tọmọ mùsùlùmí kọ lẹ́tà petition tí fi against ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wá sí láre o àwọn àgbàlagbà láìsọ méke bàbá wa kú bàbá yèyé kí bàbá ó tó kú ò láyé ó ti yọ mo fẹ́ràn kú bàbá yèyé o kì í sọ́tà mi bàbá wọn o èmi ò sì ní bú ọ kábíyèsí kan nílẹ̀ Yorùbá àbágbàlagbà kan ìyá mi àti bàbá mi ọkọ mi bẹ́ẹ̀ àmọ́ ẹ̀kọ́ tí mo rí kọ́ nígbèsí ayé bàbá wa ikú bàbá yèyé ni pé bí bàbá ń ṣe dáa tó
Kò mọ̀ rò pé owó nìkan náà fi ń sọ kó obìnrin. Bó bá ti wà ní ije nǹkan ìyá ọlọ́pọlọ bí ẹni mo kan lọ bẹ̀ ni. Bó bá ti wà ní age of 55, 56 tó ń lọ fẹ́ ya àwọn ọmọ òde òní ọmọ ayé social media tó ń lọ fẹ́ wọ ọmọ ẹlẹ́jẹ̀ tútù kan. Ìmáàmù ṣàìsàn tẹ́lẹ̀ o. Àgbà tí wọ́n níyàwó mẹ́ta tí wọ́n ní mẹ́rin. Wọn ò tún wá dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wọn àwọn ọ̀dọ́ ǹde ni wọ́n lọ fẹ́. Wọ́n wá ń fò ní ikú wọ́n ń fò ládìde. Torobìnrin mi ń bẹ inú àwọn ọ̀dọ́ tẹ̀ ń kó kiri yẹn gan. Omi láìkì kò fẹ́ràn yín. Ẹ lówó lọ́lọ́ọ̀tọ́ ẹ sì ní fàsáhà. Ara yín dá ẹ lówó lọ́wọ́ ṣùgbọ́n owó nìkan kọ́ lobìnrin ń fẹ́. Ó ti yọ nísìn. Àwọn ọmọ onímọ́tò ni wọ́n máa bá yín gbẹ̀ǹsì ìyàwó yín tí wọ́n máa bá yín kùrùbọ̀dí ìyàwó. Ó ti yọ nísìn. Omi inú àwọn ọmọbìnrin òde òní níbi tó fẹ́ràn tó kórìíra rẹ̀ dé. Ó ti yọ ọkàn gbà fọ́lọ́hun pé kí lórúkọ rẹ̀ òun fẹ́ ìmáàmù àbí òun fẹ́ ọni òun fẹ́ bàbá 60. Ó ti yọ nísìn. Òun sì ní ọmọ 31 àbọ̀mọ ọmọ 29. Ó ti yọ lórí ayélujára wọn. Omi tó bá dọ̀dọ̀ boyfriend yẹ kódà wọn ò ní lo protection tí wọ́n fi ń bára wọn sùn. Ó ti yọ nísìn. Bí ọba tí ìdoyún ẹlẹ mọ́mọ́ aláàjì ó sì tún délé ẹ̀yin náà ẹ̀ tún rọ́ọ̀lù ìntọ́fà tẹ́ fi ń fò ní ikú fò ládìde nìyẹn. Gbogbo ẹ̀yin bàbá wa ní mo fẹ́ ọmọ kí ẹlẹ́jẹ̀ tútù kan ayé òṣèyún mọ́ ẹ mẹ́jẹ̀ ń parọ́ fún yín o tó bá ti mọ̀ wọ́n fẹ́ ṣe mọ́sínàfà ṣùlá sáwárù bá ní ìsìn tètè ya ṣe ní age of 50 I mean age of 40 41 42 tí wọ́n náà sì tún léegun ní kò tètè ṣe mọ́sínà kẹjọ darúgbó papọ̀. Tó bá ti ń lọ age of 50 àbí 50 kìíní kan tó lọ ṣe mọ́sínàwá ṣùlásá wà rùbá ní age of close to 60 tó lọ fi ọmọ 29 ọmọ kan tó ṣẹ̀ jáde university àwọn tí wọ́n máa bọ́ gbọ́n sí wọ́n wà ń ta. Ó ti yọ ọba àwọn fòní kúfọ̀ ládìde ńgbà wọn bá ń gbọ́n sí fún ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ tó tún sọ òun lọ sọ fún wọn pé kí wọ́n má lo condom. Ó ti yọ ibi táyé wà lóde òní ni mo ń sọ fún wọn yẹn. Ó ti yọ gbogbo wáàsí tẹ́ ń ṣe fún wa òun nìyẹn. Digẹ́ ni mo sọ àmọ́ wáàsí gidi ó wà ńlẹ̀ irú àwọn bí àwọn Allahu Lateef yìí tọ́lọ̀kọ́ lẹ́tà máa fi ègé sọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí fa ama man thaqulat mawazinuhu lal-Qur'ani wí tó bá dọjọ́ al-qiyama ẹni òṣùwọ̀n rẹ̀ bá lọ tẹ̀sùn wọn dáadáa fa huwa fi 'ishati radiya irú ẹni bí ó gbádùn ni. Ó ti yọ àmẹ́ni tí òṣùwọ̀n rẹ̀ ò bá lọ tẹ̀sùn wọn tí a gbé iṣẹ́ rẹ̀ sórí òṣùwọ̀n tí ó tẹ̀sùn wọn lọ́jọ́ al-qiyama fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya. Ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ o inú náà tó gbóná dáadáa ìbẹ̀lẹ̀ padà lọ láǹdì sí lọ́jọ́ al-qiyama. Wọ́n tó ń sábòsí torí àbòsí ni wa zulmu zulmati yawm al-qiyamati. Ọlọ́run Ànábì ti sọ fún wa òkùnkùn ní falábòsí lọ́jọ́ al-qiyama. La marhaban wallahi wọn ní kí ọkọ ọmọ wulẹ̀ kọ́ ọmọ rẹ̀ gbogbo láwà ní tó wù kó sì dẹ̀ndẹ̀ lórí rẹ̀ wọn ní kí ọmọ wulẹ̀ kọ́ ọmọ rọra tó bá ti ṣàbòsí ọmọ làkejì tó gbé ọmọ ìlàkejì rẹ̀ lẹ́sẹ̀ tó bínú orí ọmọ làkejì rẹ̀ tó ń competition sáwọn immigration tó ń pe ọmọ làkejì rẹ̀ ní terrorist tí èsì ṣe terrorist nítorí kó lè bá àmọ́ lè máa wo kó má bàa lè wọ ìlú Amẹ́ríkà mọ́. Tó wá sọ lóko lórí social media tó méjì àtàgbà àtẹlẹbọ àtòníṣẹ̀ṣe ń pè ní alifu jago alifu kìíní kan tó bá jẹ́ pé lóòótọ́ bá lọ bá ṣe bẹ́ẹ̀ tó ṣe ń pera rẹ̀ ní mùsùlùmí ṣe mùsùlùmí olórí burúkú ẹ̀dá ni máa ṣe bẹ́ẹ̀ tó lọ sí hajj tó ń pera rẹ̀ ní aláàjì kìíní kan aláàjì nani alájanjú aláàjì òfò ìní máa ṣe bẹ́ẹ̀. Wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'malu fasayarallahu amalakum. Ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ máa ṣe lọ ayé àwọn bẹ̀sẹ̀ rẹ̀ wò kó tó wọlé ògo àwọn bẹ̀sẹ̀ rẹ̀ wò orin tí wọ́n máa kọ fún ọ̀run lájú ilé ọ̀run ayẹsẹ̀ rẹ̀ wò kó tó lọ Al-Qur'ani náà jẹ́rìí sí onímọ̀ọ́ká fún ọlẹ́ẹ̀kan yẹn fa ama man thaqulat mawazinuhu Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ wọ́n gbèsè wa sórí òṣùwọ̀n nígbà bá gbèsè rẹ̀ sórí òṣùwọ̀n tí wọ́n rí ọ pé wọ́n nìkan náà lálábòsí wọ́n rí ọ pé wọ́n nìkan náà láfara níyàn wọ́n rí ọ pé wọ́n nìkan náà ní ọ̀dàlẹ̀ kólé wọ́n rí ọ pé wọ́n nìkan náà lọ fẹ́ jẹ tó ọ̀fẹ́ kẹlòmí ọ̀jẹ wọ́n rí ọ pé wọ́n nìkan lọ fẹ́ ganú ayé ọ̀fẹ́ kẹlòmí ọ̀gá wọ́n rí ọ pé àwọn ọmọ tó wà lábẹ́ rẹ̀ ẹnìkan kò sórí ra àfàwọn ọmọ tiẹ̀ nìkan ìlọ́mọ lé oríire sí lọ́dọ̀ ó ti yẹ nísìn Ọlọ́run fa huwa fi narun hamiya ani lásìkò láti máa bọ ọrọjọ o inú náà tó gbóná janjanjan ibẹ̀ lọ́rọ̀ láǹdì sí ó ti yẹ ẹ ṣiṣẹ́ rẹ̀ ẹjẹ́ àjọ ṣiṣẹ́ rẹ̀ o ayé ò ní pẹ́ tán o
asini pẹ́ kú. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Until then, tá bá gbọ́rọ̀ látẹnu Alhaji Allahu Lateef, èmi o menti nje be wọ́n ní travel kini kan ni ara bàbá yẹn. Bàbá tó gbọ́rọ̀ lẹ́nu yín la tó man ta sọ. Video mi ṣe tó nbọ̀. Ó ti yẹ ní sin. Ìwárí iṣẹ́ rí nte da wa ká wá ṣe nu. Ọlọ́run wọn dal jana àtìyàn lásán láti wá sìn wọn lásán ni wọ́n dá wa fún. Lẹ́yìn sísìn kò sí nǹkan mi mọ́. Ẹ má wá jẹ́ káyé tí ó tàn yẹ tí ó tàn láìpẹ́ láì jìnà ẹ má jẹ́ ó tàn yẹ jẹ. Ó ti yẹ ní sin. Alóde kalana bí wọ́n ṣe ń dákọ bàbá kan ń dákọ bàbá gbogbo wájọ wá sisi ajé nílùú Amẹ́ríkà ni wọ́n ń dákọ bàbá kíní ìyá kíní àjọ wà ń bí lọ́dún tó lọ ni wọn ò sí ń bí lọ́dún yìí mọ́ owó kúlú aláwù ní Ọlọ́run dákọ ló bá ní mú bá wọn ní sàárè ọ̀tán náà nù. Àwọn tó ń tàn kálẹ̀ wọ́n ti gbélé ayé rí bí wọ́n náà ṣe gbélé ayé wallahi tallah ní ìsìn wọn ò ní débi mọ́tà fi tí gbogbo ayé ò fi tán. Ó ti yẹ ní ìsìn ó ti yẹ ó dàl kìyàmà wọ́n jẹ́ kí n jẹ́ kọ́rọ̀ yìí ogun.